Islam. Láwùlà ìmàlámà. Farabalẹ̀. Abu Talibi kò kún kèfèrí. Abu Talibi ò kún kèfèrí. Abu Talibi gba Islam kó tó lọ. Bẹ́ẹ̀ mo sọ fún ọmọ mi nínú Abu Talibi kìí ṣe kèfèrí. Wọ́n tó bá pè ń kèfèrí wọn tó fi ní kèfèrí ni. Ìjọsọ́jú rẹ̀ fẹ́ ní kalẹ̀ fọ́sà. Abọ́ sọ ọ̀rọ̀ kúfúrú kájáde mú ọ̀rọ̀ kúfúrú Abu Talibi wá. Àárín ọ̀rọ̀ kúfúrú ẹ̀mí gbogbo kútùbù súnà láyé kò sí ọ̀rọ̀ tí Abu Talibi ṣe tó sọ jáde tó jẹ́ ọ̀rọ̀ kúfúrú ọ̀rọ̀ tó sọ jáde ọ̀rọ̀ ìmánì ló sọ jáde ọ̀rọ̀ ìmánì. tọ́ Jaqmal wá ń sọ pé Abu Talibu pé mùmínì ni pé kìí ṣe kèfèrí pé ẹni bá sọ pé kèfèrí ni kó mú bi tó ti forí kanlẹ̀ fún òṣàwá wallahi thumma billah mo fi Allah bẹ̀ẹ́dà mo fi búra mo fi Allahu subhanahu wa ta'ala mo fi búra ìwọ tó bá ń gbọ́ Jaqmal tó sì ń tẹ̀lé ohun tí Jaqmal ń sọ so wallahi má jẹ́ kí èṣù tẹ̀n má jẹ́ kí ṣaitan tẹ̀n má jẹ́ kí Jaqmal tẹ̀n tó bá dinú sàárè tó dijọ́ gbin alkiyama tó padà wá ródòdó nílé padà wá ṣe kí ni wá túnṣe má ó bẹ́tà kó tètè túnṣe báyìí orin tí Jaqmal ń kọ fún ẹ ní orin tí Jaqmal ń kọ orin Abu Talibi ni àmọ́ ọ̀rọ̀ ànábì gangan hadith ànábì gangan wà tó ń sọ pé báyìí ni Abu Talibi ṣe rí ní hadith tó fẹsẹ̀ nílẹ̀ tí wọ́n bí mẹ́tàdínlógún àbí ọgbọ̀n Jaqmal wọn bí dá kó sọ pé hadith náà ò fẹsẹ̀ nílẹ̀ kí ló fẹ́ fi sọ pé hadith náà ò fẹsẹ̀ nílẹ̀ ìmọ̀ wo ló fẹ́ ní tó fẹ́ sọ pé hadith náà ò fẹsẹ̀ nílẹ̀ ibo ní tí ń bọ̀ hadith ń bẹ nínú Sahihul Bukhari hadith tó sì ṣe kíni tó já sí pọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olùmẹ̀sìn náà wọ́n tún gbà wá Annabi sallallahu nígbà tó di pé Abu Talib fẹ́ kú Abu Talib fẹ́ ṣe kíni Abu Talib fẹ́ kú so nínú hadith àfáwà al-Musayyib ibn Hazan ìgbà tí Abu Talib fẹ́ kú Annabi sallallahu lọ bá Abu Talib ó wọlé tọ̀ ó lọ bá nínú ilé Annabi sallallahu wá ń sọ fún Abu Talib wípé ay am ire ọ̀nkù mi kul la ilaha illallah sọ la ilaha illallah kalimatan uhaju laka biha inda Allah gbólóhùn tó já sí wípé in fi bọ́ ṣẹ̀rí ní ọ̀dọ̀ Allahu subhanahu wa ta'ala tó bá dijọ́ gbìndà alkiyama tó bá ṣe kíni tó bá dijọ́ gbìndà alkiyama faqala Abu Jahal wá wà ń bẹ lọ́jọ́ náà oye so Abu Jahal ó wà ń bẹ lọ́jọ́ náà Abdullahi ibn Abi Umayya òun náà wà ń bẹ lọ́jọ́ náà ní àwọn àgbààgbà ẹlẹ́bọ àwọn àgbààgbà kèfèrí so àwọn àgbààgbà ẹlẹ́bọ ìdílé Quraysh wọ́n wà ń bẹ lọ́jọ́ náà bí wọ́n ṣe gbọ́tà Nabi sallallahu sọ fún Abu Talib wípé kó sọ la ilaha illallah kí ni àwọn Abu Jahl ń sọ fún Abu Talib lọ́jọ́ náà wọ́n sọ pé Abu Talib ira Abu Talib targhabu an millati Abdul Muttalib ṣé o fẹ́ fi ojú ọ̀nà Abdul Muttalib ilẹ̀ ni ojú ọ̀nà ìmá bọ òòṣà ojú ọ̀nà ìmá pé nǹkan mí yàtọ̀ sí Allahu subhanahu wa ta'ala so falam yazala yukallimanihi wọ́n ní Abu Talib Abu Jahl àti Abdullahi ibn Abi Umayya wọn yàwọn gbòlẹ́ni tí ń ṣe kíni tí wọ́n bá Abu Talib sọ tí wọ́n sọ yìí oye tí wọ́n ṣe kíni tí wọ́n bá Abu Talib sọ tí wọ́n sọ yìí hatta qala akhira shay'in kallamahum bihi ala millati Abdul Muttalib títí tó fi sọ gbólóhùn ìgbẹ̀yìn tó fi bá wọn sọ̀rọ̀ ipé orí ojú ọ̀nà Abdul Muttalib òun lòun ṣe kíni òun lòun wà faqala an-nabi sallam wá sọ ipé la astaghfiranna laka ma lam unha anhu in tọrọ àforíjìn Ọlọ́run bá fún ẹ kọ́lọ́run bá foríjìn rẹ̀ Abu Talib lópin ìgbà tí wọ́n bá ti kọ̀ fún mi pé kí má tọrọ àforíjìn fún ẹ Annabi sallam sọ̀rọ̀ yìí tán bá yí fanazalat ní àyà bá sọ̀kalẹ̀ kí láyà tó sọ̀kalẹ̀ lọ́jọ́ náà ma kana lin nabiyyi wal ladhina amanu an yastaghfiru lil mushrikin walau kanu uli qurba kò tọ́ fún annabi àtàwọn olùgbàgbọ́ òdodo an yastaghfiru lil mushrikin kí wọ́n tọrọ àforíjìn fún àwọn ẹlẹ́bọ àwọn kèfèrí walau kanu uli qurba kódà kí wọ́n jẹ́ alábàásúnmọ́ wọn kí wọ́n jẹ́ ni tó yá sí pé wọ́n tán pẹ̀lú min ba'di ma tabayyana lahum annahum ashabul jahim lẹ́yìn gbà tí ó ti hàn sí wọn pé ara ilé náà ni wọ́n ọ̀tá Ọlọ́run bá ni wọ́n bẹ́ẹ̀ dẹ̀ ni so ẹni jahannama ni wọ́n wa nazalat aya mina tún sọ̀kalẹ̀ innaka la tahdi man ahbabta ira annabi ó lè fi tipa fi ẹnikẹ́ni tó bá fẹ́ mọ̀nà so Allah bá ẹ̀dà ni man fẹ́ ẹnikẹ́ni tó bá wù ni man fi mọ̀nà so èyí hadithi ni
tó dẹ̀ tẹ́gbà wá sí pọ̀ lórí ẹ̀ dáadáa óyé so kí ọ̀tá ọlọ́run ọba aláìmọ̀kan olódo ọmọ jákujàku jákmàlù yìí ọmọ kèfèrí yìí kó wá jáde kó wá máa ka ẹsẹ̀ orin ipé Abu Talib sọ pé ó fẹ́ kí n ṣẹ̀sìn tèmi ganan mọ̀ ipé òun gangan náà lẹ̀sìn so ipé Abu Talib mọ̀ ipé Islam lẹ̀sìn ṣó ń túmọ̀ sí wípé ó gba Islam ọ̀hún ẹsẹ̀ orin tó ti ẹ̀ka yẹn gan ìrẹ́ jákmàlù jáde kọ́kọ́ kọ́ ní kéwú nínú ẹsẹ̀ orin tó ka yẹn ǹjẹ́ ẹsẹ̀ orin tó ka yẹn tó sọ pé Abu Talib sọ fún ànábì pé òun mọ̀ pé ẹ̀sìn ànábì náà ní ẹ̀sìn òdodo ṣé ó ń túmọ̀ sí wípé Abu Talib gba Islam so ń tọ́ka sí wípé òkè Abu Talib ó gba Islam òun ó sì di olùgbàgbọ́ ibo ló ti ń tọ́ka sí bẹ́ẹ̀ so ibo ló ti ń tọ́ka sí bẹ́ẹ̀ bí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọmọ tẹ́ lẹ́kọ̀ọ́ yìí náà ni ọ̀pọ̀lọpọ̀ yín mọ̀ pé sunna lójú ọ̀nà Islam òun lójú ọ̀nà òdodo àmọ́ ìfẹ́nú yín àti tẹ́jẹ tí tẹ́ ń bá káàkiri ìgbésí ayé kò jẹ́ kẹ́ lè tẹ̀lé òdodo óyé so óyé ìbẹ̀nú àwọn àgbàgbà yín tó yá sí pé wọ́n máa acknowledge pé sunna lójú ọ̀nà tọ̀ ṣe ń gbà tí wọ́n wá acknowledge pé sunna lójú ọ̀nà ní ìsìn tí wọ́n wá ṣe á wà sọ pé torí pé wọ́n ti mọ̀ pé sunna lójú ọ̀nà wọ́n wá ti do ní sunna nù ibo ló gbé làkàìsí rẹ̀ jákmàlù so fún délé yìí orin tó nǹkan yẹn kò túmọ̀ sí wípé Abu Talib ṣe kíni ó jẹ́ olùgbàgbọ́ so hadithi rẹ̀ tó fẹsẹ̀ rinlẹ̀ tán nabi ń sọ fún pé ay ammi qul la ilaha illallah kalimatan uhaju laka biha inda Allah so la ilaha illallah gbọ́nà tó yá sí pé ń fi bọ́ ṣe rí ní lọ́dọ̀ Allah bá yẹ́dà jọ́ mẹ́dà alkiyama so àmá kò sọ so Abu Talib ó kọ̀ kò sọ ó ní rárá o so